gẹ́gẹ́ bí aládà àti ẹ̀kọ́ tí ẹ kọ́ wa bí irú tó ṣe wá tá a fi ń fi ẹ̀mí ara wa lẹ̀ tá a fi ń wá èkó tá a fi wéko yìí ìta wá lára kọ́kọ́ àti ìta wálé ní kò gbà tí a wà lọ́dọ̀ àwọn bàbá Mudiru Markaz náà ajé kí wọ́n mọ̀ pé òpin pé ọmọ kékeré mọ mídíà lò òun náà ni àwa náà wà àmọ́ tí ó gbé wa kó nílé kò gba onímídíà bí ọ̀rọ̀ bàbá sí ọmọ làwa yanjú ní ọ̀dọ̀ yín àmọ́ irú èsì tí àwọn náà fún wa òun náà lẹ́yìn náà fún wa lẹ́nu pé n tí a fẹ́ tá a bá wa ìlú lọ làwa represent kó fi lè wà rẹ́kọ̀dù torí ọjọ́ iwájú ká mọ̀ wá káàkiri lọ́jọ́ iwájú àgbà tẹ́tẹ́ ẹ lẹ́ lọ kí ni àwọn nǹkan tí ẹ sọ lọ́hùn òun náà ni a fi gbà pé kí rìkọ́dù wáyé fún rẹ́kọ́dù pọ̀pọ̀lì kéde fún nǹkan kan láti àkọ́là láti ilé àwọn àti sọ fún wa pé kálukú ẹ̀ mọ́ rìkọ́dù ẹ sì mú fóònù yín ní ọwọ́ àmọ́ bó ṣe gbà wáyé inshallah nínú àlùbáríkà àbọ̀lọ́ba lọ́rin á wà bẹ́ẹ̀. Ọlọ́run kó mọ̀ sí wọn ní ọba bòmí àlékún àlàáfíà ara tó nira tán ní gbogbo àti àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run kó bá wa jogún rẹ̀ fún bàbá ọba Ìlọrin sí kò ṣe wọ́n lárúgbó ọba sí kò jẹ́ àárí àlùbáríkà wọn pẹ́ Ọlọ́run wọlá ayé tá a wà yìí wọ́n ti lọ pẹ̀lú bísímìláì bí wọ́n da ayé pẹ̀lú alhamdulillah Ọlọ́run mọ́sá ṣe bẹ́ẹ̀ nítorí àsìkò torí pa padà sí Ìlọrin ẹni tó bá rí mi lẹ́nu ìgbà tí mo wọlé sí ìsìn ó gbọ́dọ̀ mọ̀ pé móòdù mi tún change nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ tá a wá sọ yìí torí pé kìí ṣe ọ̀rọ̀ tí tó dùn mọ́ wa èyí ṣe ọ̀rọ̀ tí èyàn lè máa kágbádárù pé mo fẹ́ lọ mọ yanjú torí pé ọ̀rọ̀ ìlú wa ni ọ̀rọ̀ wa ni àwa náà sì ni ọ̀la yín kúmọ́ etí a torí rẹ̀ wá yìí àtúnṣe ńláńlá ni ó gbé wa wá bá yín nítorí tọ́lọ́hún torí tí bàbá wa lọ́lọ́ba lúlọ́rin àwa tí a wà níwájú yìí ntí introduction ò fi lè rọrùn bí alára òun ni pé ọ̀pọ̀ wa bá ti jókòó yìí kí ẹ tó di mufti tí a wà lọ́mọléèwé kọ́dẹ̀ni tí ọba wa bí ni wọ́n ti jẹ àǹfààní lóyìí tó pọ̀ láti ní àjọṣepọ̀ pẹ̀lú yín lérí ìlú tí kankan tó pàápọ̀ tó kọjá pé lérí ìlú gbogbo nǹkan míì ti ń wá lẹ́yìn rẹ̀ látara ìlú náà ni àwa ni ẹgbẹ́ ìdàgbàsókè ọ̀dọ́ lábẹ́ bàbá ọlọ́lọ́ba Ìlọrin àti gbogbo àgbègbè rẹ̀ tí èmi jẹ́ ààrẹ wọn tí a mọ̀ sí olórí ọ̀dọ́ tó ní ká mọ bàbá ọba Ìlọrin ní kí n mọ ṣáájú àwọn lọ́dọ̀ àwọn ọ̀dọ́ lọ́sàn-án yìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ó kú bó ní fọ́mọ kó ní kí bàbá rẹ̀ wá ṣàlàyé tẹnu rẹ̀ kò sọ́mọ náà tó lè dán wò kún mọ́ kìí ṣe bàbá lásán olóyè bàbá ọlọ́lọ́ba olóyè ìlú ní ata lọ́dọ̀ àwọn bàbá Mudiru Markaz Ọlọ́run kọ́ láàyè tá a wà yìí kọ́ bá àṣàlékọ́ àlàáfíà fún wa ajẹ́yẹ wọn pé òun náà ní ń dá padà sọ́dọ̀ yín náà báyìí wíwá tá a wá inú wa ò dùn a sì rí nǹkan tó wù wá gbọ́ bí a ti ń gbọ́ nǹkan dùnnú
lára yín láàrin ẹ̀dùn bàbá Mudiru Markaz tẹ́lẹ̀ àjọṣepọ̀ àti ṣe sí yín lẹ́nu bí ọdún méjì mẹ́ta yìí ó kà wá láyà ó gbére ẹ̀mí wa ní last year àkànṣe news yà á fi bẹ̀yìn ni àmọ́ tọdún yìí bà wá nú jẹ́ gbà yá ó ti lè jẹ́ ẹ̀yin wúwo wa méjì ẹ̀yin ìdùnnú bàbá wa lọ́lọ́ọ̀bà lù lọ́rin ẹ̀yin ìfọkànbalẹ̀ lù làwọn lù míì làwọn tí ẹ̀sìn ò yé tó tí wọ́n wá sọ wá di pé wọ́n tún wí lọ́la wọ́n tún sọ̀rọ̀ lọ́la kódà àlòmíì bá débi pé ń fi ẹ̀yin tẹ́ jẹ́ kí ọlọ́run wa wọ́n fi wọ́n ṣe tẹ́tẹ́ pé mọ̀ wo Mudiru Markaz sọ̀rọ̀ kan lọ́la bàbá Mufti náà tún sọ̀rọ̀ wọ́n wá lọ tẹ́tẹ́ rẹ̀ lérí nǹkan ìdàgbàsókè lu lérí ẹ̀yin tó pé tẹ́nìkan nu yín bá jáde nínú ìlú mi lágbàáyé gan ó tó ń téèyàn ọ̀rá gàbò kátó alẹ́ yìí méjèèjì bàbá wa Mudiru Markaz àárín ẹ̀yin àti wọn lásáwá àwa àtòjà parí ọlọ́run tí máa ń parí ìjà yọ̀wọ̀ ládìde wa lẹ́yẹ kọ̀ọ̀kan tá a fi wá bì yọ̀wọ̀ àbá wa dáṣà nìyẹn a máa dìde látara àwa bẹ̀yìn fún sùúrù àwa bẹ̀yìn fún torí ìlú láàrin ẹ̀yin àti bàbá wa Mudiru Markaz à ń fẹ́ àtúnṣe à ń fẹ́ àjọṣepọ̀ dùnú tá a mọ̀ yín mọ̀ afẹ́kọ́lọ́hún kó dákun kó jọ padà a sì ń wá lóko lú a wá lóko bàbá ọlọ́lọ́wọ́ bá lọ́rin làwa bẹ̀yìn ni sùúrù ẹ pọ̀ jù nínú àlùbáríkà yín àfi tí ọba tó ní tó sùúrù tá a wá ké yìí wọ́n bí èèyàn méjì bá ní gbólóhùn aṣọ nǹkan àkọ́kọ́ tí kọ́kọ́ máa ń ṣáwájú òun náà lèyí táwọn abá wa tọ́dọ̀ yín gẹ́gẹ́ bí a ti kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà ẹ dákun ẹ ṣe sùúrù wọ́n náà ṣe sùúrù àyín náà ṣe sùúrù kò rí bẹ́ẹ̀ ọba ẹ̀ bá má ṣe báyìí ọba ti ní sùúrù ẹ̀yin náà ọba ti lámúmọ́ra ẹ̀ bá ti mánéjì ara yín irú àwọn ọ̀rọ̀ tán máa ń sọ ló gbé wa dìde láti lé lánìí káwa báyìí báyìí ṣe kó lọ́dọ̀ bàbá Mudiru Markaz níjọ́ náà kò sí ibi yìí náà la darí sí láti Markaz pé káwá bẹ̀yìn náà àbá yín wọlé lọ múra la fi wá bí ìpadà lẹ́nu pé gbogbo ọjọ́ tẹ́ bá dé a wà fún àtúnṣe afẹ́ ìdùnnú ìbànújẹ́ tá a la wà à ń fẹ́ ìdùnnú padà a sì wá bẹ̀yìn kẹ́ wo ọ̀la tàwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ìlú yìí ẹ má ṣàdákun ẹ bò wá láti rí ẹ má jà sí ìrìwò tú ẹ má jà àwọn èèyàn orí wa ní àwọn ọmọ ọbẹ̀ náà nu àwọn ọmọ wọn náà ní òun la sáwá bá yín sí tí a bá jókòó bá ti jókòó tì yìí ìjókòó àfẹnukò gbogbo wa pátápátá òun lèyí tí n fi ń bá yín sọ̀rọ̀ yìí ìjókòó lu mọ́tò mẹ́ta ni àwọn ẹlẹ́kẹta ni mọ́tò wọn ní fort káyì tó kó bí wọn ò dé bá wa ìjókòó lu leléyìí àwa náà sì lọ láyín gẹ́gẹ́ bí àyè tẹ́ wà gẹ́gẹ́ bí bàbá wa Grand Mufti Diyad olóyè ìlú olóyè bàbá ọlọ́lọ́ọba ìlú Ìlọrin olóyè ẹ̀sìn ẹ dákun torí tọlọ́hun torí tànàbí wa Muhammad ẹ bò wá láṣìírí ni àtọ́ ẹni sọ pé báyìí rárá ìgbésẹ̀ yìí tá a ṣe lọ́dọ̀ bàbá Mudiru yìí irú rẹ̀ la dá padà sọ́dọ̀ yín lónìí láti wá bẹ̀ yín náà kẹ́ ẹ dákun kẹ́ ẹ ṣe sùúrù bàbá wa ṣe tán a tún kó sọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n bí wa a ti lọ́dọ̀ yín a ti lọ́dọ̀ bàbá Mudiru Markaz àwọn náà bá wa sọ̀rọ̀ tí a gbọ́ tá a ti fi ṣiṣẹ́ ṣe òun la wá bá wa sọ́dọ̀ tí yín náà lénìí gẹ́gẹ́ bí olóyè ìlú ibi tá a wà yìí ara mínísírì wa mọ̀tọ́lọ́dọ̀ bàbá wa Grand Mufti bàbá wa Mudiru Markaz ọlọ́run kó jẹ́ àárí wọn pẹ́ ìpè gbogbo olóyè ọba pátápátá
mínísírì tiwa ni wọ́n bàbá ọba Ìlọrin wọ́n yàn wọ́n látàrí kí wọ́n máa fi gbé ìlú lárugẹ kí wọ́n máa fi fìlú lọ́kàn balẹ̀ ni bí nǹkan báyìí ti ń ṣe ẹnìkan nu wa gbogbo ara wa ni ó máa ṣe gbogbo òlú ni ó máa ṣe bẹ́ẹ̀ ni tí nǹkan bá ń ṣe Mudiru Markaz náà gbogbo wa ló ṣe pátápátá kò sérè kankan tá a fẹ́ gbà kí nǹkan kó ṣe ẹnìkan kan náà méjèèjì kọjá dáadáa ìdùnnú wa ni kí dáadáa ọba yín oore wa ni kẹ́ ẹ máa bá dáadáa lọ kẹ́mi yóò sì gùn kó jẹ́ ajá lùbáríkà yín pẹ́ ẹ dákun ẹ̀bẹ̀ ni bẹ́ẹ̀ tí dáadé jòkó yìí ẹni èrùbú àsùnmọ́ra ní àjọ wa ni lóko gbogbo àrùbú àsùnmọ́ra ní Balógun Fúlàní là ń fẹnu gbogbo ọ̀dọ́ ọbẹ̀ lábẹ́ bàbá Balógun Fúlàní àáfin bẹ̀ yín pé ẹ má ṣà gbogbo tó bá wo lè dùn yín bẹ́ẹ̀ ẹ̀bùn àwọn ọ̀dọ́ ẹ̀bùn lú nítorí tọlọ́hun lẹ́gbẹ̀ẹ́ yín bí òde adáná gbogbo ọ̀dọ́ tó bá wo lè wà lóde adáná ló pa àwọn àgbàlagbà bẹ̀ lájọ wá làwa bẹ̀ yín ẹ má ṣàṣe sùúrù bàbá wa láti àfa wa láti Àkàlàmbì chairman Àkàlàmbì youth gbogbo tí ń jẹ́ àwọn Àkàlàmbì lọ́dọ̀ọ́ lọ́tìlájọ lọ́tẹ̀lé wa wá báyìí bàbá wa gbá Mufti Diyar ẹ má ṣàwo tàwọn ọ̀dọ́ ẹwọ́ tìlú ẹ bọ̀ wá láti rí àṣì ní àṣà local government láti àṣà lájọ wá láti wá bẹ̀ yín pé ẹ má ṣàṣe sùúrù láàrin ẹ̀yà bàbá wa Mudiru Markaz bàbá wa àfa wa láti Ọ̀tẹ́ lájọ wá àwa bẹ̀ yín fún sùúrù kẹ́ ẹ wo tiwa ẹ dákun ẹ má ṣàbòlú wa láṣìírí ẹ bẹ̀sìn láṣìírí àfa wa láti Ìdí Àpẹ́ lábẹ́ bàbá wa àgbà mọ́gàjí ààrẹ bàbá Sàlẹ̀ àjọ wá ni látàrí pé àtúnṣe lọmọ eré máa ń ṣe abayín dúpẹ́ fọlọ́run tọ́lọ́run ò ṣe wá lọ́mọ tí ń dà lúrú àwọn ẹgbẹ́ wa míì wọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe èyí táwa tá a bá lọ́wọ́ yín àtẹ̀yìn àti bàbá Mudiru Markaz tá a bá nílùú tí bàbá ọba Ìlọrin fi lé gbogbo wa lára pátápátá irú ìgbésẹ̀ báyìí òun la bá wa àjọ wá ni láti Ajíkòbí lọ́dọ̀ yín lọ́hùn àjọ wá ni láti Kúlẹ̀ndé àjọ wá ni látọjà gbọ́rọ̀ àjọ wá ni láti Ibùdó Ẹ̀gbá àjọ wá dókítà láti Ibùdó Ẹ̀gbá láti Alápá àfáwà láti Alápá lọ́hùn àjọ wá ni gbogbo bí ti ń dákọ̀ lù yìí gbogbo tí ń jọ̀dọ̀ ń bẹ̀ pátápátá gbogbo tó bá yẹ pé dáírì ọba Ìlọrin ló ní ìlú làájọ́ fi ń sọ pé ẹ̀dá kan mọ́sà ṣe sùúrù lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́hùn láti alálùbọ́sà àti mọ́lábá àjọ wá ni níwájú wọn bẹ̀ bàbá ìmọ̀ náà ìbí òkè òyì àjọ wá ni àfáwà asúná láò lóko erin àjọ wá ni àfáwà nur láti sàlẹ̀ mọ́líkì àjọ wá ni lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún láti ẹdun lọ́hùn àjọ wá ni gbogbo ọ̀dọ́ ọbẹ̀ náà jọ náà wá àfáwà láti sàkẹ́lẹ̀ àjọ wá ni lérí àtúnṣe gẹ́gẹ́ bí ọmọ pé ẹ dákun ẹ má ṣe sùúrù ẹ fọ̀rọ̀ yìí bùn wa ẹ fọ̀rọ̀ yìí yá ọ̀la tiwa náà ẹ bò wá láṣìírí gbogbo tí bá wo lè bẹ́ẹ̀ ẹ má ṣàbò lọ́rin láṣìírí lérí rẹ̀ ẹ̀bẹ̀ tá a wá bẹ̀ inú àwọn ọmọdé wa láti Gáàjíà àjọ wá ni Aláàjì Tọ́ṣọ̀ gbogbo tí ń jẹ́ Gáàjíà àjọ wá ni láti wá ṣàtúnṣe àfáwa láti ilé Jímbà Gàjíngèrì àjọ wá ni láti wá ṣàtúnṣe àfáwa àgbà ọ̀tán látòdì àfáàndá àjọ wá ni àwọn èèyàn wa láti Àdìó community ní Mòrò lọ́hùn àjọ wá ni lérí àtúnṣe pé kó lè dáa àwọn èèyàn wa Lábàtíọ̀ àjọ wá ni àmàdúgbò wọn Elémèrè ń bẹnu wọn Olóoru ń bẹnu wọn Bàrùbá ń bẹnu wọn Mọ́sìngbà ń bẹnu wọn Òkèkèrè lọ́hùn láwọn tí àjọ wá láti rí i pé kẹ dákun abdulbaba ọlọ́lọ́ ọba ìlú Ìlọrin bẹ̀yìn ẹ má ṣà dákun ẹ má ṣà bò wá láṣìírí àárín ẹ̀yin pẹ̀lú bàbá wa Mudiru Markaz afẹ́jọ́ tán afẹ́kífẹ́ lálọ́ wọ bẹ̀ afẹ́jáse pọ̀ ẹ má já wọn ọ̀tọ́ rẹ́rìn wa ẹ bò wá láṣìírí àárín ẹ̀yin àti bàbá wa Mudiru Markaz ẹ má ṣà dákun ẹ má ṣà ṣe sùúrù afẹ́ ìpìlẹ̀ àná táwọn àgbàlagbà fi tọ́ yín káfíjọ kọ́ yín káfíjọ tọ́ yín àfi bẹ̀ yín ẹ má ṣà ṣe sùúrù torí Ọlọ́run bàbá ọba Ìlọrin ẹnu wọn là ń gbà sọ̀rọ̀ yìí ẹ má ṣà dákun ẹ bò wá láṣìírí ni ẹ̀bẹ̀ làwọn bẹ̀ yín o
ọlọ́run yóò dákun yóò foríjì ẹ̀yin náà yóò ti foríjì àwa náà ẹ má sà ṣàforíjì fún wa ẹ dákun torí tọlọ́run ẹ dákun gbogbo tó bá dùn yín ẹ fi bùn wa ẹ dákun torí tọlọ́run ọlọ́run jáwọn kí ọlọ́run yóò lálùbáríkà àti tàwọn ọba àmùdírù náà gbogbo kí ọlọ́run ọba àmùdírù náà ọlọ́run jẹ́ kí tiwọn náà lálùbáríkà kẹjọ lájọṣepọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ọlọ́run kó ṣe yín lárúgbó mufti o. ولا حول ولا قوة إلا بالله